Shadi. Àjọ sọ báyìí. Lẹ́yìn tó jẹ́ pé à ń sọ ọmọ lórúkọ làwọn ń ṣàdúrà fún ọ kó o sì láyé mọ́. Ọmọ ẹni o má filẹ̀ o. Èyí ṣe tàn mo sọ. Ó dá mi lójú wípé a ò ní
bomi mú kí o sì fẹ́ bá mi gbé ọwọ́ ń bọ̀ ọmọ ń bọ̀ ọlá àlàáfíà rẹpẹtẹ ọwọ́ ń bọ̀. Shadi. Yes, baby. Sibani mo love her. Understand me. Because sorry, you don't affect me when you see her. The only she lórí as well. You gave me wish a will land me or be what one. Sure, yes, sir. For the year because you more much less clean for them. Àtìgbà tí wàá lóyún sí ìfẹ́ yẹn kan sọ máa sọ tó dàbí kí n sọ pé times 1 million a ní kò lè yẹ sí ọ̀ṣọ́rí nǹkan tí mò ń pray fún ni pé kó wà bẹ́ẹ̀ for life. Nífẹ̀ẹ́ ìnàdúrà tí máa ń gbà sí Ọlọ́run ọba ní pé ó jẹ́ ká fẹ́rù ṣòro ká fẹ́rẹ̀ jòyè ká wà fúnra wa títí láéláé kí òun yàgò kan má ṣe lè ká tó tọ́jú ọmọ tá a bá bí títí láéláé. I love you so much. Ìkọ́lá lápapọ̀ wà ní àgbẹ̀ till death do us apart. Kí ló tún dé báyìí? Níbi mo ti sọ fún ẹ, má ro ọ̀rọ̀ ṣàdédé bẹ̀ yẹn. Bó ṣe wọn lóun ló ṣe ń ṣọlá ẹ̀. Kò dé sẹ́ ní ohun tá lè sọ fún un. Ó ti ṣe lé, ó ti ṣe lé lọ. A máa bẹ̀ ẹni pé wúrẹ̀ là ń fẹ́. Ṣadé òde ṣé kò ń pààrọ̀ ara ẹ̀ sílẹ̀? Bí wọ́n bá pa bó ti èdè mọ́jú bá ṣe bó gbọ́. Ọmọ ọjọ́ mẹ́jọ ìwọ náà wà ti bá bẹ̀rẹ̀ fàyè ilẹ̀. Ṣé bí wọ́n náà rèé? Ọlọ́run dé bá mi wò ẹ́ títí o ti dàgbà o fi dàgbà. O gbéyàwó o bímọ ọmọ Ọlọ́run ló ṣe ètò fẹ́ ṣe. A dẹ̀ máa sọ fún nípa àfẹ́rú ẹ̀ mọ́. Ó ti tó ọkọ. Jọ ìfẹ́ kó máa ké máa wo fèyí ṣètò. Kó máa jẹ́ kí inú ẹ̀ máa dùn. Ṣùgbọ́n ti tó jẹ́ kí gbé fèyí ṣètò. How are you there? Ẹ pè mí wá ní wá. Ọlọ́run jẹ́ ìdílé. Bábìnú oṣù òbínú sí mi. Bábí máa ní ìjọba ìjọba. Àpọ́n o. Àbí ó bí a máa ṣe. Torí àpọ́n tó dálókọ yẹn gán ló ṣe ránṣẹ́ pé. Kọ́. Lóhùn kan.
báwo ni. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò sí ìkọjá àfaradà. ojú ẹ̀kọ́ fresh always. àwọn boyfriend ẹ̀ ń kọ́. boyfriend mi wà. ó wà ní kì í ṣe pé wọ́n wà. wọ́n wà. ọlọ́run ló lo gbogbo ló sì lè ṣe gbogbo. tọ́ba sọ pé ọlọ́run lè ṣe kí n tún pàdé oyin kan ní Àkúrẹ́ ni mo ṣe pàdé rẹ̀ màá ní kí onífàyẹn kó kó dànù. but I may believe pé ó bá ṣe wọn ọlọ́run ló ṣe ní ṣe ọlá ẹ̀. ẹni tẹ́ ti ra over 20 years wẹ́rẹ́wà ẹ̀kọ́ tó rẹra ni. nígbà tí mo rí òye kan ok mo mọ ibi tí màá ti bá mú ọ̀rọ̀ mi ìyẹn ló jẹ́ kí n pè é nítorí ìjọ mọ̀ pé ọmọ yẹn ṣì wù mí fẹ́ ṣá. kí lè rí sà. mo ṣe lọ́ọ̀bẹ ọlọ́run. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé. kí ló dé. ẹ wò ó láti ọdún yìí tí ẹ̀yin àtòyìn kan tẹ́ ti jà tí ò sí nǹkan kan láàrin ẹ̀yin méjèèjì mọ́ ẹ kàn dé tún rí lásán ẹ tún sọ pé ìfẹ́ ẹ ṣì wà lọ́kàn yẹn tún sọ̀rọ̀ dáadáa ń pa ẹ̀ ọkùnrin míì táwọn àtòbìnrin bá ti jọ ní nǹkan kan papọ̀ tó bá ti kúrò lẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí tí ò sí nǹkan kan láàrin wọn báyìí tó bá ti jà ìwà bàjẹ́ ara wọn máa wá káàkiri ìsọkúsọ náà máa sọ ń pa ara wọn káàkiri ẹ wò bùrà fúnlé ẹ yàtọ̀. Jọládé wọ́n ní what God has joined together. Let no man or woman put asunder. What is it? You see, jókòó. Bí Ọlọ́run ṣe kọ̀rin àjò wa ló ṣe rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí. Ìjọ tiẹ̀ ní nọ́mbà ẹ̀ lọ́wọ́. Fóònù mi dẹ̀ ní problem but mo mọ nọ́mbà ẹ̀ lórí. Ó mọ lórí? Ó ṣe fún mi nọ́mbà ẹ̀. Ẹ ṣe jẹ́ kí èmi kọ́kọ́ bá sọ̀rọ̀ náà sà tí n bá bá sọ̀rọ̀ ẹ̀ dẹ̀ bá sọ̀rọ̀ later. Ok, pé bóyá kọ́kọ́ bá sọ̀rọ̀ náà bí. Ok. Hello. Baby, what's up? Hi, where? Yeah, Mimi. Tọ́lání. Bọ́dá gbẹ kọ́ ló fi ń pè mí nà. Òun kan mo fẹ́ bá ẹ sọ ọ̀rọ̀ kan báyìí. Ádẹ̀wé kò pọ̀ sí mi lẹ́nu. Torí kò sí ọmọ ìyá kankan bí kan mọ́. Èmi àti ẹ náà a ti kúrò lọ́rẹ̀ àti dọ̀mọ́. Ọ̀dọ̀ bọ̀dá Kúnlé ni mo wà báyìí. Wọ́n dẹ̀ sọ fún mi pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń gbà ẹ́ pé àwọn ti gbàgbé ń pa ẹ̀. Báwọn fẹ́ kẹ́ ẹ bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun. So wá wù mí báyìí kó bá wọn sọ̀rọ̀. Tó bá dẹ̀ dalẹ̀ èmi náà á try kí n tiẹ̀ á lè jọ sọ̀rọ̀ wọ́n náà wọn ṣó ti gbọ́. Kúnlé fẹ́ rí mi. Ó kè gbé fún mo fẹ́ bá sọ̀rọ̀. Kí la rí gbọ́ o? Èmi kàn bí pé nǹkan tó ṣẹlẹ̀ last time ni it's an act of God. Mi ò lè sọ pé mi lè mí ní fault. Èmi mọ̀ pé ìwọ ló ní fault yẹn. Ṣé ó ti yẹ kó tún máa sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn? Ó ló fẹ́ bá mi sọ̀rọ̀. Ṣé o fẹ́ kí n pámọ́ etí ẹ̀ ni? Ká fi gbogbo wọn ká fi sẹ́yìn. Ká sọ di aṣọ eégún tó jẹ́ àfisẹ́yìn ní eégún fi ṣọ́ọ̀tì ẹ̀. Èmi mo ránṣẹ́ pọ̀ rẹ̀ ló ti jọ sọ̀rọ̀ because I still have the interest. Indeed, lover boy. Okay, mo ti gbọ́ ogun nǹkan tó ń sọ, mo ti gbọ́. Àwọn ìyàwó ẹ̀ ń kọ́. Ìyàwó báwo? Kò sí ìyàwó nínú ilé mi, kò dẹ̀ bèrè lọ́wọ́ rẹ̀ tó wá sílé mi tó bá rí bóyá ó rí ìyàwó mẹ́. Ìwọ lèmi lè béèrè wípé ṣé àwọn bọ̀dá kan ò kí ń tàn ẹ́ jẹ káàkiri tẹ́ ń tàn ẹ́ jẹ. Okay, kò sí ìyàwó mo ti gbọ́. I love you. I love you too. Okay. I wish you. Wọ́n tó sọ́n sì ní pé ó ní wọ̀ pẹ̀lú ẹ̀mà ìlà fún wọn pé ẹ̀ nípa pé bẹ̀rẹ̀ ṣe máa wá bí pé wà á mọ̀ bẹ̀ ṣe máa wá. Tó bá yanjú ẹ̀ ìwọ náà kò ní gift mọ́tò.
Kí ló ṣe? Daddy, mọ̀ pé ni remembers mommy. Ìjọba kan náà tẹ sáfẹ́fẹ́ rẹ̀. Ṣé ìṣètàn? Sórí ẹ̀ my dear. Ọlọ́run ti tẹ mọ́mí ẹ̀ sáfẹ́fẹ́ rẹ̀ already. Nǹkan tí mọ́mí ẹ̀ máa fẹ́ ni pé èyí ni birthday ẹ̀ ó yẹ kí inú ẹ̀ máa dùn. Ṣé tí wọ́n bá dùn mọ́mí ò ní dùn bí tó hàn? Ṣé yẹ? So every time tó bá ti di birthday ẹ̀ báyìí kí ni wọ́n máa dùn kó máa ṣeré kó máa rẹ́rìn-ín ìyẹn ló máa jẹ́ kí Ọlọ́run tẹ mọ́mí sáfẹ́fẹ́ rẹ̀ tó ti yẹ ẹ̀ máa jẹ́ ẹ̀ sáré lọ kó lọ brush máa wẹ̀ fún ìta tó bọ̀. Ní agbára látàn ní Jésù. Àmín. Gba ọpẹ́ wa. Àmín. Gba ìyìn wa. Àmín. Ọmọ rẹ̀ yìí níwájú rẹ̀ dárí ẹ̀ṣẹ̀ rẹ̀. Àmín. Gba ọpẹ́ wa. Àmín. A ó lè máa dúpẹ́. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Hallelujah. Hallelujah. Ẹ ṣé Olúwa lógo. Ògo. Sinda, Sara, akidani mimi. Arákùnrin, Alàgbà. mo kí yín gan-an. Ẹ̀rí ọ̀run fi yé mi pé a ti hu àwọn ìwà kan tó burú jáì tó lòdì sí òfin Ọlọ́run àti fún àwùjọ wa pàápàá. Ilé tó ń dènà eré ayọ̀ ẹni ní ọjọ́ tó ti pẹ́. Ó tẹ̀síwájú pé láì jẹ́ pé ọmọ ènìyàn bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ níwájú Ọlọ́run tó sì kọ ẹ̀ṣẹ̀ náà sílẹ̀, ó lè tẹ̀síwájú títí ọjọ́ ogbó yóò fi dé. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run ẹ̀mí. Bẹ́ẹ̀ ni alàgbà. Gbogbo ibi tí mo dé pátá bákan náà ni wọ́n sọ. Praise the Lord. Hallelujah. Lóòótọ́ ni nígbà tí mo wà ní higher institution èmi gan jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí a mọ̀ sí secret cult. Ìwà wa burú jáì. Mo làwọn bọ́ọ̀sì wà. Number 2, wọ́n máa fún wa lóhùn. Ṣé wọ́n askari gan lè súfèé ni? Concert fún wa. Askari wọn kò lè súfèé, àìmí ni mò ń pè yín náà. Padà jẹ́ di pé wọ́n ní sinimá máa jáde. Àjẹlẹ́ fún ọgbọ́n àti bọ́ọ̀sì o. Mo ń bọ̀ lọ́wọ́ ọ̀tá mi náà. Number 2, Ọlọ́run yọ mí. Mo gbé mi lọ balùwẹ̀. Mo mú ṣe fi powder, mo fi sẹ́kẹ̀ mi lọ́wọ́. Làwọn askari dé. Wọ́n dé báyìí, wọ́n ní stop there. Mo èfò nìyẹn. Àyìn wọn kò mo já lọ, wọ́n lé mi. Ọlọ́run ló yọ mí. Mi wọ́ padà wá sí temple nìyẹn. Pátápátá tí wàá tán lọ́gbà pátá. Yé. Nǹkan tó ti lè mú kó mú àwọn kàpó. Wọ́n máa expel wa ní school yìí ni. Ó mú kàpó. Wọ́n ti mú kàpó. Wọ́n
wọ́n ti mú kàpò. Owó nílùú aláta. Lẹ́dà mi. Mo kọjá èmi olú 4 years ní school. Mi ṣe nǹkan kan. Ẹgbẹ́kẹ́gbẹ́ mi lọ kó. Lẹ́dà mi. Ní mo jáde lé lọ́wọ́ kí ni kí n ṣe? Kí ni kí n ṣe bàtò sọ tiẹ̀? Èmi gan. Tí láti mi sọ fún mi pé ní bá tẹ̀ finish o. Wípé máa lọ sí UK. Kí lọ ṣe masters. Ìdè máa ṣiṣẹ́ lọ́hùn. Ìgbọ̀nsá ló máa gbà mí síṣẹ́ bíbá yìí. Ẹ wò mí náà. Èmi ti bàjẹ́. Kí ni mo fẹ́ gbọ́ mo fẹ́ fẹnu sọ nílé pé wọ́n lé mi ní school. Pẹ̀lú gbogbo tí dá mi fi rún lé mi lórí UK gan tó. Lálẹ́ ọjọ́ tí wọ́n lé wa yìí, ọjọ́ náà ni wọ́n pa number 1 tó jẹ́ olórí wa, tí wọ́n fi ìbọn pa, tí wọ́n fi já jálajàla. Arákùnrin, àwọn tó wá kù yìí ń kọ́ báyìí. Àwọn kan ti kú, àwọn tó kù tí ó kù rédèrèdè játijàti báyìí ni wọ́n bá kiri. Èmi gan-an fúnra mi, ọjọ́ tí mò ń ṣe graduation, ọjọ́ náà ni dáàdì mi kú. Pẹ̀lú gbogbo ìlérí tó ṣe fún mi wípé tí n bá ti jáde yunifásitì, máa lọ ka ìwé mi ní UK, máa lọ ṣe master. Gbogbo ẹ̀ wá já sí pàbó. Láti bí ọdún 5 tí mo ti jáde, mi ò ríṣẹ́, mo kàn rìn kiri ṣáá. Ìwé mímọ́ sọ fún wa pé Olúwa bá máa ṣe àmì ẹ̀ṣẹ̀, ta ni ìbá dúró, arákùnrin? Bóyá ọlá wípé ọwọ́ mi ò kábọ̀, ẹ̀mí èèyàn ìbá ti tẹ ọwọ́ èmi náà bọ̀. Ó ṣeé ṣe kó jẹ́ oore ọ̀fẹ́ léyìí ló mú mi ṣì wà láyé dòní. Olúwa, bójú wa ayé, èé ṣe tí ẹ̀ṣẹ̀ gba àwùjọ wa kan? Arákùnrin, ṣé o wá rí báyìí pé kò sí èrè nínú ẹgbẹ́ òkùnkùn àti àwọn ìwà àgàbàgebè tó gba àwùjọ wa kan yìí? Bẹ́ẹ̀ ni alàgbà, èmi gan ti wá rí báyìí wípé kò sí èrè kankan fún ọmọ yunifásitì tó lọ ṣe ẹgbẹ́ òkùnkùn, nítorí pé ìgbẹ̀yìn wọn rédèrèdè játijàti ló máa ń gbẹ̀yìn ayé o. Ọ̀rọ̀ mi sùn ní alàgbà, ẹ gbàdúrà fún mi. Ní orúkọ Jésù, Àmín. ìwọ yóò rí ọ̀nà àbáyọ. Àmín. Èyí ni ìlérí Ọlọ́run nínú ayé wa. Ẹ ó wà nínú ìjọ yìí fún odidi ọjọ́ 7 pẹ̀lú ààwẹ̀ funfun. Ó gba ààwẹ̀ yìí tọkàntọkàn fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àti oore ọ̀fẹ́ Ọlọ́run. Ó dá mi lójú pé lẹ́yìn eléyìí, Olúwa yóò bẹ̀ ayé rẹ wò. Àmín. Gẹ́gẹ́ bí Olúwa ṣe dá ìkólọ Síónì padà, ní ìlọ́po Olúwa yóò dá ìkólọ rẹ padà. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ṣé hallelujah. Hallelujah. Àlàáfíà. Mọ́mí, ẹ má sùn lọ́rùn, ẹ má gbàgbé mi àti dájú mi. Ẹ mọ̀ pé èmi ni mo pé 5 years, èmi dẹ̀ ní 5 years jẹ́ wá fún. Ibikíbi tí dájú mi bá ń lọ, ẹ jẹ́ kó bá ẹ̀rí àánú pàdé. Dájú, kí ló dé tó ọ̀gbìn wá clear bíbá? Mo láìkí bó ṣe rò. Ó sì máa wọlé ẹ̀ máa sọ pé kọ́ bá wa clear ṣùgbọ́n ṣé wàá lọ sí ọ̀gá ní lọ lo 2 days? Hello. Mo ní bàbá ẹ wá. Gbóná wà. Ẹ ti ṣe tán? Ẹ jọ ẹ bá gbìyànjú kẹ́ bá clear àwọn bíi. Mò ń fọwọ́ kàn, kò ń ṣe pé mi ò fọwọ́ bà rárá.
ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé iṣẹ́ òfin ò yá gbogbo àwọn ìtẹ́rì èmi tí mo wà ń bí tí mò ń ṣe akitiyan rẹ̀ náà ni ṣùgbọ́n ọjọ́ tí ẹ wá lọ́jọ́ ẹ̀ mi ò ráyè bá yín sọ̀rọ̀. bàbá ẹ jọ wá bá a ṣe dáàdì máa fún yín lọ. ọmọ mi wo kò síṣẹ́ ládá mọ́ iṣẹ́ làádá ló kù ní kí dáàdì ò fún mi lówó ní ìtúnṣe tó jẹ́ pé tíwọ́ náà bá padà débí ó tún ra búrẹ́dì wá fún mi. bàbá kò sí problem ẹ gbọ́ ẹ ṣáàbà kẹ́ any amount ẹ bá sọ máa fún yín ló ṣe pàtàkì tó yẹn gan máa jẹ́ púpọ̀ ẹ gbọ́ ẹ ṣe olùgbọ́n wa bá kẹ́ ẹ. àbúrò ó dà. ok ẹ ṣe gan. ó dàbọ̀. ọmọ oníbàdí ẹ. grandma yes my dear. ẹ̀wọ̀n kan tí dáàdì rà fún mi wọ́n gbé mi jáde wọ́n ra nǹkan tó pọ̀ fún mi. wọ́n fi ṣètò ọmọ oníbàdí fún ẹ. that is nice. ṣé wàá rí o èmi náà lè ní kankan fún un. èmi lọ wọn gbẹdẹ ni má dìde o. sórí kìíní ẹnìkan ló ní kí n fún ẹ o. Tálẹ̀ ni mọ́mì wọ́n ní tó bá tó bíi fáìlì ní kí n mú fún ẹ wá wò pé o ti tó fáìlì o dẹ̀ ti mọ̀ mí ká o dẹ̀ yẹ kí n náà rà pé máa ṣe bá dé pẹ̀lẹ́tẹ̀ fún un. Diary tí màmá ẹ̀ ní fún un ṣùgbọ́n mi ò kárí o ọjọ́ tí yẹ kí n fún un mi ò ká o ìgbọ̀n tó wà ní. ohun tí ó jọ mí lójú jù ni pé kí ọkùnrin àti obìnrin jìjọ máa rìn papọ̀ kí ọkùnrin àti obìnrin jìjọ máa rìn kí wọ́n dẹ̀jọ máa ṣe bí ọkọ papọ̀ láì ṣe pé wọ́n fẹ́ fẹ́ra wọn tí kò mí àti rí kọjá kó yé mi tí wọ́n bá ní kí n fa ìyàwó mi sílẹ̀ fọ́kọ mi orí kọ́ ni màá fà sílẹ̀ láti ọkàn wá wípé ìfẹ́ òtítọ́ ló wà láàárín àwọn méjèèjì àti pé tí n bá kú lọ́jọ́ iwájú òun ló lè tọ́jú ọmọ inú mi dáadáa èèyàn gidi ni orí kọ́. ìyàwó àká. máa ṣe nǹkan tí mọ́mí mi fẹ́ mo dẹ̀ máa make sure pé dádì mi fẹ́ oyún kan kó bá lè máa tọ́jú mi dáadáa. ṣe bí mọ́mí mi lè. mọ́mí ẹ̀ lóye. Dádì, tálẹ̀ ni yìí fọ́tò ẹni yìí ló kún ibà dání náà. ọ̀rẹ́ mi lè dé ìgbà fún oyin kọ̀sánà tẹ́lẹ̀ tí pẹ́lá sí ìrọ̀lẹ́. Dádì, ó ti pẹ́tẹ̀ sí mi báwo la ṣe máa rí i. bí mo fẹ́ mo ti lè rí sí náà àìlọ́ náà. Dádì, mo láìkí ilẹ̀ fún kí n fẹ́ wọn kọ́ lè máa tọ́jú mi. ó fèé ṣìtàn torí ẹ tún wo yìí mo ti rí ó ti pẹ́ gan mi mọ ibi tó wà sí ọ̀rẹ́ mi nígbà yẹn mi ò mọ bó ṣe lè rí so
kú. Báwo? Ẹ káàbọ̀. Ẹ ti ẹ̀ yọjú wa láti jọ yìí. Ṣé yí? Báwo ni school rẹ̀? Àwọn dáàdì kan. Wọ́n wà nílé. Tẹ́ bá ti dé sí ti ó mú fún kẹgbẹ́ yìí lọ́hùn lọ. Níbi kan ti máa ń gba tẹ́tẹ̀. O ṣe. All right. Báwo ni o? How are you, my darling? Àwọ̀ inú ilé wọn ní ìsàlẹ̀ wa tẹ̀sí relax. a lè pé atẹ́gùn wà bí ibi àti mọ́mí bá wà bí. Fèyí ló ti ń disturb látànà pé òun ṣàfẹ́ dàdí òun fẹ́ mọ́mí wà lókè tó bá dé nìkan wá bá ń ṣe rí dẹ̀ mo ní ṣe mo dání. kẹlẹ ọkàn rẹ lọ bá mọ́mí àgbà ẹlẹ ẹkú tọ́jú ẹ ọkàrí la Ọlọ́run àwọ ẹ wọn náà dàgbà ṣe gan inú mi dùn gan bó tiẹ̀ ṣe wá torí pé bẹ̀rẹ̀ pé a ní gbólóhùn kan tàbí méjì tí a fẹ́ bá ẹ sọ lóòótọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ bí a ṣe rí ìbànújẹ́ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ at the same time àtúrí ìdùnnú pàápàá nígbà tí Ọlọ́run ní kí irú ọmọ kó ṣẹ́kù fún gbogbo wa ká sì dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. You are more or less àṣán bàbá dẹ̀ di ẹ lọ́mọ ó yẹ ká lè bá ẹ sọ gbogbo ọ̀rọ̀ tó bá sábà dàbí ẹ á bá ẹ sọ. Ó ti yẹ kó fẹ́yàwó mi náà má jẹ́ kó surprise ó ti yẹ kó níyàwó mi torí pé àǹfààní méjì kan ló máa rí ń bẹ̀ one àti olùdámọ̀ràn fún ẹ at the same time a lè assist ẹ láti tọ́jú ọmọ ẹ nítorí náà á wù mí kó tètè lọ ṣe sọ́gbọ́. Ọ̀rọ̀ ni láti fi sọ ṣòro ó kàn jẹ́ pé nítorí pé ìgbà tí nǹkan tó ṣẹlẹ̀ síyàwó ẹ̀ ṣẹlẹ̀ yẹn àníkàgbọ́mọ kàtọ́mù at least èmi àti dáàdì àlè mọ̀ bá ṣe máa tọ́jú ọmọ ọtún insist ó ní pé ìfẹ́ tó ní síyàwó ẹ̀ ó ti pọ̀ jù àwa náà dé understand pé tó bá ti ń rọ̀mọ̀ orí ìyàwó ẹ̀ yìí but nevertheless ọmọ yìí over 5 years now you need obìnrin tó máa bẹ̀rẹ̀ tọ́jú ẹ̀ tó máa farabalẹ̀ tó máa gẹ̀ẹ́sẹ̀ ni tó jẹ́ pé ó máa lọ́ọ̀bì á lọ́ọ̀bù ọmọ ẹ̀ kò yé báyìí you still have your life ahead of you o lè dátọ́ ọmọ báyìí nípò o lè dátọ́ ọmọ fún rẹ mọ́ báyìí. ẹ ṣe lọ́sàn ẹ ṣe mọ́ mi ẹ ṣe rí ebi ò tiẹ̀ ronú lọ síbẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí ṣe yọ Ọlọ́run tó ti ń bá mi tọ́jú ọmọ yìí á kọ́ntínú kò ní ìwálẹ̀ but bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ sí tọ́lọ́ bá ní bẹ́ẹ̀ ló ṣe máa rí á kọ́ mi mọ̀ ṣe. ṣàfihàn kan báwo ni sẹ́yìn. ọmọdé ara ẹ̀ ṣe é. Dáàdì mi ò sọ pé àwọn máa lálejò so ẹ máa lọ lé yìí kẹ padà wá ń jọ mi jọ sí dáàdì mi bá wà. Ẹ mú sọ fún ẹ pé ní wá spend weekend bí mi tó bá dẹ̀ dé abá mi lé.
Dáàdì mi sọ pé àwọn lálejò. Mo ní màá dúró dè tó bá dẹ̀ dé á bá mi. Kí ló tó ń bá mi sọ̀rọ̀ báyìí? Mo ò bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀. Mo ní kẹ́ máa lọ lé yín simple. Mo ló bá. Kí ni mímí o tó ṣe? Tó bá lè kọ́ máa bẹ̀ kọ́. Wo bóyá sọ̀rọ̀ sí mi látẹ̀kọ́ mo ti dé bí kò sọ̀rọ̀ ṣàkàṣàkà sí mi. So ọmọ mi ló ń fi ọwọ́ paramba yẹn tó fi nà. That is getting too much. Tó bá lè bọ̀ ọmọ wí máa bẹ̀ bá wí. Irú nonsense wo nìyẹn? The lot tó ní ni pé o decide mi máa na obìnrin mọ́. If not kò tí máa sọ bọ́dí ẹ̀ dìlé mi owó ní fáìlẹ̀ fún ni. Táàbà arọmọ rí arọmọ lẹ́yìn ẹ̀dìyẹ o ò lè fọmọ halẹ̀ mọ́ mi. Tó bá lè bọ̀ ọmọ wí tí máa ń bá ọmọ ẹ̀ wí o ní láti sọ̀rọ̀. Fọmọlẹ̀ wọlé já wọlé náà. Ọmọ mi ló fi ń wọ ọmọ ìdíyẹ. Ṣé ìwọlé o lè ran ọmọ adìyẹ ń ṣẹ́? Àbí kó orú ọwọ́ ẹ̀ kó lámọ́ ọmọ adìyẹ ṣé ó máa rá ni? Tó sọ rubbish. Favour tó máa ṣe fún ẹni pé kó máa lọ sílé yìí sí. Bó dẹ̀ ṣe ń lọ ẹ àlọ́ rámirámi ni mi fẹ́ rábọ̀ ẹ̀ mọ́. That's all. Kí wá máa lọ torí pé mo nà ọmọ ẹ̀. Ó wà lára ẹ̀. Kíkó. Pẹ̀lẹ́jà rẹ̀. Ṣé kò mẹ́jù ṣá? Dáàdì, ẹ má máa bá irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn rìn lọ. Mo ti bọ́ pàjẹ́. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ mo ti bọ́. Ṣé àwọn ọmọdé lọ? Ṣé wà? Dáàdì ńkọ́? Wọ́n kọ́ lé lọ́wọ́. Wọ́n ń ra lè lọ́wọ́. Ilé alájà mélòó? Ilé alájà mẹ́wàá. Wọ́n fi 3 gan lé. Kó lọ́ọ́ tẹ̀lé àwọn ọmọ rádaràdà yìí. Ìgbà tó yẹ pé wọ́n fi ń ṣe sàárà láì ṣe kàrà àbásìkò tẹ́kan káàsà lágbàlagbà báyìí tẹ́ wọn mọ́lẹ̀. Tala wọn kọ̀ǹgá wà tó ṣe ẹ̀rọ àmàbẹ́ o. Ẹ ti pọ̀pọ̀pọ̀. Lẹ́kọ̀ọ́ ọ̀gán dáńgá. Àdírẹ́sì lọ́wọ́ yín. First lady ó ti jáde má rọṣẹ̀ lọ́ra tirẹ̀. Hello there, madam. Yes, where's my chairman? Wọ́n sọ pé àga bàjẹ́ kí wọ́n tó lọ. No, I mean the chairman. Nǹkan náà lájọ ń sọ. Èmi ò mọ̀ bóyá àwọn àga ńláńlá àwọn ilé yìí ò tiẹ̀ bàjẹ́ náà bóyá àwọn kéékèèké tá a wá fi ń jẹun. No. Madam, mo mean àwọn dájì. Àwọn ọ̀gá nílé. Ẹ bá ti tọ́jú ẹ̀ wọ́n náà lẹ sọ tó kù tó yẹn. Wọ́n ti lọ bí i. Ẹni báwo wo ló lè sọ? Èmi ló lọ kọ ìwọ kọ́ lóní ẹni rí nǹkan rí tó fẹ́ kú torí ẹ̀. Ọwọ́ ẹni tó ti sọnù nǹkan. Ayọ̀ Mọ́gàjí ṣe bẹ̀bẹ̀ délé Odùdé Fákọyọ Ronke Oshodi ògbẹ́yìn níbẹ̀. Ẹ̀dá onílé ọlá Yínká ọmọ Kọ́dìrì Yẹ̀mí ọmọ Ṣọ́ládé gbogbo òṣèré pátápátá ẹ pariwo fọ́ọ̀mẹ́dì. What's the letter? Olórí Agbanadon video Western Films Incorporated for number 4 in the lane Rumata the market am 080-330-74220 be the number. What's the letter? Nowhere where una go when I no go see and buy. Bàbá Jimmy onílé kejì ló ń pè yín o. Bàbá Jimmy tó ń kọ́ àjà mẹ́ta ló ń pè yín sẹ́. Kò sí ẹjọ́ ẹjẹ́ ríra o.
dájì mi Simon Sáwù ó la orúkọ sínú mi mọ́ mi lórí kò ṣe Sáwù nìkan Sáwù bánà tó fi ń gbá table tennis kí ló dàlú mi ìtọ́ ni kódà kò ṣètò èmi nìkan ìtọ́ gbogbo ilé ni group of company tọ́ síbẹ̀. ṣé ọ̀rẹ́ ní òòrì mi bí tí mo dúró bì kí ló dé tí o sọ fún mi pé sẹ́ńtà ni mo dúró sí o kò ń ṣe right o kò ń ṣe left o. ohun tó ṣe sí mi ó dá ìtọ́nu mi àwọn tó bá rí abá ẹ̀ kéńgbà tí ilẹ̀ bá mọ́. aláboyún méjì ló tó sí mi wá pa nítorí aláboyún tó tíìkì gan bí omi ògì ló wà bẹ́ẹ̀ báyìí èmi gan mo ti sick láti lásìkò tí ibà ń ṣe mí tó bá rí kọ́lọ̀ ọ̀tọ̀ yẹn èmi kan tí mo dẹ́rù bá mi gbá mo dà ká tó wá dúpẹ́ mi o Sáwù tí ò ṣe bọ́n ẹgbẹ́ bọ̀ mo gbé dání mọ̀nà síréètì náà pé táwọn ìkọlọ́ máa wí. ṣé àwọn ọmọ yẹn máa sùn géètì bí lágbára Ọlọ́run àwo àwọn ọmọ yẹn máa sùn géètì lágbára Ọlọ́run àwo tiẹ̀ lọ bí Ọlọ́run bá dé mi ò ní sí géètì fún un lálẹ́ yìí. ọ̀gá máa fi ìwà ara yín àlẹ́ ìwẹ̀ fún yín. ẹ jáde kí n bọ́ra màá wá wò. ẹ wò ó ẹ jẹ́ kí ogun yìí kó ṣe pátápátá. Fẹ́mi ni mo fẹ́ wẹ̀ báwo lọkùnrin ṣe máa wẹ̀ fún mi ẹ lè wẹ̀ fún mi ó alàgbà ẹ lè wẹ̀ fún mi. ẹ̀yin wò ó sábà fẹ́ ṣe ogun yìí kó ṣe pátápátá kó má gbérí mọ́ ó láti bọ́ra lẹ̀ lójú wa ni kí ló ṣe é wá olúwa bẹ́sù mi olúwa bẹ́sù mi olúwa bẹ́sù mi. alàgbà burúkú lélẹ́yìí o. olúwa bẹ́sù mi olúwa. wo ilẹ̀ tí mo yáyá dìde. Ṣé o ti jí? Dìde náà dé. Ṣé o ti jí? Yọ aṣọ fún ọ. O ò tí ì délé ọkọ tiẹ̀. O ò tí ì délé ọkọ tiẹ̀ ṣe àwọn ọkọ tiẹ̀ síwájú. Èmi ò ránṣẹ́ sí wọn pé kán pè àwọn ránṣẹ́ sí mi. Ṣùgbọ́n wàá máa lọ ilẹ̀ tí mọ́. Ṣùgbọ́n wàá máa lọ. Darling, ẹ ti rẹ́dì fún iṣẹ́. Mo ti wá lọ fún ọ. tó tó rẹ̀ má wọlé àtẹ́kì ọ̀pá fún ẹ. Kò tètè ilẹ̀ tí mo gbàgbà lọ́wọ́ mi. Báyìí kejì àbí ẹ̀ lọ bí ò ṣe bẹ́ẹ̀ ẹ tẹ̀lé wọn ìdàkúlé tètè. Kò dá mi lóhùn. Má ẹ lónílé. Sir, kí la gbọ́ ẹ sọ? Àní wo aago ọwọ́ ẹ. After 10. I see. Ṣé time tó yẹ kó máa bọ̀ lọ́fíìsì? No, answer me. Ṣé time tó yẹ kó máa report for duty? Look. What you want is every time. Do you know that lateness to office is summary to dismissal? This is negligence of duty on your part. Now, àwọn companies tí mo wẹ́ kó lọ to win contract for this company, you failed. The second one you couldn't make up. The third one, ìgbà mi àpá ọmọ lórí receipt. So come here, ó ti jáde, ọkùnrin ìgbé ọ́fíìsì. Now, because you could not make it, you're paying your duty to push that contract. You failed. So come here, we failed and you failed. Be quiet. So bust everything. Contract is followers. Be quiet. And this is the last one, my friend. I've warned you on several occasions. Remember, I will late. So why late? So they will bring later summary to this visa. So come here. You know what? This could be a way out of this company. No, sir. For you. No, sir. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ pé mi kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà. Lágbà tí ìyàwó mi ti kú. Ọmọ mi, èmi nìkan mò ń take care. Tí máa jí láàárọ̀ tí máa wẹ̀ fún máa gbé lọ sí school. Òun ló máa ń fà pé kí n máa late. Kí ló kọ́ ẹ̀wọ̀n tọ́jú ọmọ pẹ̀lú company? Kí ló kọ́ ẹ̀wọ̀n tọ́jú ọmọ with millions of naira tí a máa lose a company? Súnkọ̀ mi. Kò kọ́ mi o. Bóyá o tọ́jú ọmọ o tọ́jú ọmọ. Bóyá o lose ìyàwó o lose ìyàwó in your time. Right? This is your way out. Ó sọ fún ẹ o. Ṣọ́ ara ẹ̀ kí Ọlọ́run bá ló bá lè ṣọ́ ẹ.
Sórí mo ní àwọn problem kékeré kan níbi iṣẹ́ mi kò lè yẹ tó lọ́wọ́ ìdílé yẹn ṣùgbọ́n. Dádì, ẹ máa lọ pé kò lè yé mi, kò lè yé mi. Ẹ sọ fún mi. Ok. Èmi àti ọ̀gá mi níbi iṣẹ́ kì í ṣe bí ìjàbíjà pọ̀ tó láwọn kan ti máa ń ṣe tẹ́lẹ̀ tí mi ń ṣe dáadáa mọ́ bí pé mi tètè débi iṣẹ́ àwọn contract ẹ̀ kí n lè lọ mi lè lọ àti wáyé kí n wà lọ́fíìsì mi wà lọ́fíìsì ìwọ̀n pé nítorí pé màá láti ìgbọ̀fẹ́ bí ẹ̀rọ sókè tó lọ bí iṣẹ́ wọn ló fà pé mo lè tẹ̀ ó dẹ̀ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ pé wọ́n fẹ́ sáà fún mi wọ́n fẹ́ sáà fún mi so wọ́n jẹ́ kí n máa wà lóru. Dádì, tí mo sọ fún mi pé ẹ tó wà ní kíkọ́ rẹ̀ wípé kẹfẹ́ wọn tó dàbí nǹkan màmá ya máa tètè máa lọ sọ́ọ̀kù tí wọ́n máa tètè máa múra fún mi. Mo ti gbọ́ ṣé ìkọlù fẹ́ yẹn máa wá ìkọlù máa tẹ̀lé mọ́ sí àtọ̀ olúwa sí máa tẹ̀lé mọ́ lórí bẹ́ẹ̀ ni ṣe ní ṣùgbọ́n bẹ́ẹ̀. What is the noun? A noun is the name of any person, animal, place, or thing. Examples. Súnkànmí, ìfẹ́, àmì kan. Ìyẹn nìkan kọ́ ni mo kọ́ ẹ̀ náà. Bóyá kí làwọn kan tó sùkú. Ajá, fish, cat, ìpájà, Lagos. Good girl. Clap for yourself. So, wá tún ní àwọn. Ìyẹn náà ló máa dúpọ̀ àjẹ́ mi. Láti ọjọ́ ẹ̀ ṣó yẹ kó yẹ kókun bá ọ̀rẹ́ kàn gbàgbé ọ̀rẹ́ ẹ̀ bẹ́yẹn. Ọ̀sán láì gbé mo fẹ́ dá ẹ̀ sí. Ṣé bí wọ́n lọ kúrò lẹ́kọ̀ọ́ lọ́wọ́ tráfíkì Èkó ti pọ̀ jù ló sá lọ Àkúrẹ́? Tráfíkì ni mo bẹ̀ sọ, o ṣáà o ti gbàgbé gbogbo páàkì. Má bínú, o ṣe ń gbé má bínú sí. Ó dà pé Àkúrẹ́ tó lọ èèyàn tán fún ẹ̀jẹ̀ ń bẹ ó bá ẹ̀ lára. Àwọn ibi ìpò òun ríran ni. Èmi gan rí ọ lára rẹ o. Káàdé máa ṣe. Ìgbà tó láyìn ìgbà ló tún lọ ni. Yẹ gbogbo ọ̀nà ló gbà mí ní ìṣọ́ra. Kí ni máa fi bẹ̀rẹ̀ gbogbo ohun tí o fẹ́ fún ẹ lẹ́yìn ìjẹ́ o. Wá ẹ̀yà tútù ló ń fẹ́. Ẹ̀yà tútù torí Èkó ní sẹ́ńtà ọ̀rẹ́ tẹ̀lé. Ní kọ́kọ́ fún ẹ lónìí tútù. Kó wá fẹ́ ga tútù lè. Wọ́n á lọ gbé ráìtì wà ní fíríkà. Tútù bẹ́ẹ̀ ló máa jẹ́. Ìlú òyìnbó kékeré làwọn àyè. Àbí ó kò bọ̀. Ẹ má bínú ẹjọ́ ẹni kan tí mo ní. Ṣé bí mi wà ní? Inú Àkúrẹ́ ni mo ti wá mo kàn wá kí ọ̀rẹ́ mi ní báyìí. Kí lorúkọ yín? Kọ́sọ́lá ni. Kò sí. Ẹ̀rí kí mi mọ̀ ẹ́ mọ́. Méjì lọ́lọ́ máa lè dá yín. Pẹ̀lẹ́ ṣé òun fojú síwèé? Kọ́sọ́lá bèbí. Mo wà lọ́rùn ẹ̀mẹ̀. Kọ́sọ́lá bèbí. Mo wà lọ́rùn ẹ̀mẹ̀. Ọ̀nà bí ọwọ́ ọ̀tọ́jú yẹn mẹ̀. Bàbá mo ń rí mẹ̀. Bàbá kan ni mo ṣe ní. Tell me so. Bó ṣe ń jù sí mi ni mò ń wọ̀. Ló mọ ọ̀dọ́ ọmọ gbàgbé mi náà gbọ́n pọ̀. Ẹ̀yin ò lè ṣe tàwọn arúgbó. Arúgbó ni bàbá yẹn tẹ́lú ti sún yẹ. Ọ̀rẹ́ wá ní ìjà ọ̀rọ̀ bàbá mi gbé sí o. Pé bí tó bá wù kó gbé sí kó jáde lọ́wọ́. Kọ́wọ́ pé la wà. Ó ṣàlàyé kówó pé ìyá lóògùn ẹ̀yẹ kọ́. Èyí ṣe òṣùṣù ọlọ́run àjọ bá ló ṣe ṣíta ìwújú ẹ̀ jọ wò mí ètò ló fẹ́ máa ra àwọn ẹni fi tó wá sọ fún ẹ jọ àfẹ́yí jọ bí ọlọ́run fẹ́yí jọ owó yìí ń fún wọn gbé tó bá ṣe báyìí fẹ́yí ọlọ́run ti bẹ̀ẹ́ olùkọ́ ní jọ. Ṣé àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ kọ́? Agbọ́n ló sọ pé kò níyàwó ṣùgbọ́n bàbá ẹ̀ lọ ti kẹ́ bàbá ẹ̀ ò dẹ̀ kí n fi ilẹ̀ o bàbá ẹ̀ nífẹ̀ẹ́ o. Ẹ jẹ́ lọ́tọ̀ ṣé dáàdi ẹ̀ ò tí wàá wò rárá? Dáàdi máa wá sí bàbá dọ̀.
because àti kọ́ láti wá bí ààrẹ fámìlì ààrẹ nìkan kankan wá ṣẹ̀kẹ̀. Láyé ẹ̀gbọ́n ṣe kúrò nígbà. Mo ní kọ́ lọ ra àwọn oògùn kan wá. Baby, baby. Ẹ má fi kù ẹ́. Pretty girl. Àti máa ṣẹ̀kẹ̀ ṣùgbọ́n. Àti wá wò ṣùgbọ́n dókítà ìjọba wa tó dé ìgbà. Ìtọ́jú ọ̀tún lọ́wọ́. Mo tẹ́kẹ̀ ara Ṣé rẹ̀. yìí? Ilé àwọn ẹ̀yà ti ìlú kọ̀ọ̀kan. Adéṣìdá yín ṣe wá tóbi bẹ́ẹ̀ yẹn náà. Ọjà ọba Adéṣìdá. Lákùrẹ́ rè bó ṣe rí nìyí. Bá a ṣe pé mo dá ọjọ́ sọ́nà. Bàbá ti dá ẹ̀dá kó máa rìn káàkiri ní ìlú ṣe wọn. Ó ti ẹ̀rẹ̀ mí wò báwo ló kó ṣe oúnjẹ fún mi. Àní kò wọlé kó ṣe oúnjẹ fún mi. Ṣé wọ́n ní kí n ṣe oúnjẹ fún ẹ? Ṣé wọ́n já àlejò mi? Tó bá débi bá pẹ́ ìdàdà wà wọlé. Bó ṣe ń pa ẹnu pẹ̀ mí náà, ọjọ́ rẹ̀ wá ní wọlé kó ṣe ohun tó bá wù ẹ́. Nígbà tó mọ̀ pé wàhálà ti ẹ̀mí bá kiri látàárọ̀. Wọlé kó ṣe oúnjẹ fún mi. Oúnjẹ bí ìjọ ti tiẹ̀ ṣe bí mi náà máa dúró kó ṣe tèmi fún mi kí n ṣe. Oyin kan tèmi nìkan ṣoṣo. Ojú yẹn, ìwọ̀n rẹ̀, ara rẹ̀. Mo ní sọ̀rọ̀ ní ìgbàgbé gbogbo tó bá yín. Ọ̀gá o, ìyá èmi náà lọ́mọ ọ̀dẹ́. Oyin kan tèmi o. Oyin kan tèmi nìkan. Inú mi dùn, wọ́n mi sọ lójú yín rè. Ajé ni mo ní sí ilẹ̀ ọ̀rẹ́ mi ní mo máa sọ fún ẹ̀ pa wọn yẹn. Very nice woman. Níbo mi ṣé dáadáa ni màdìá ẹlẹ ẹ̀pọ̀lẹ́. Ṣé dáadáa mo bá yín ẹ̀kú gbàdúrà tọ́jú mi kan bí ìyá náà ṣe wọ́n. Àwọn mi ẹ̀ ṣe o. Ó máa dẹ̀ tọ́jú ẹ̀yin náà. Àmì ṣọ́ọ̀bù dájú nǹkan gbogbo àwọn ará ayé Wọ́n wà gbogbo àwọn ní ọmọ máa yẹn kí ẹ. padà gbàgbọ́ o. Kí ló tún ní? Ìwọ náà mo yọ ọdún tó ti kúrò lọ. Ẹ ti ṣe fún yín ní nǹkan tútù. Mo fẹ́ bí mo ṣe dé ìwé tó lọ́rùn. Ẹ lọ́la kó tó kú òní. Ọlọ́run ṣe. Ẹ tún wà mọ́ mi ò mọ́ mi. Bọ́. Ó yàrá ẹ̀dá ẹ̀dá kò tọ́jú ẹ ṣe gan orúkọ ẹ̀. Ẹ̀yin ti lè ti fẹ́ orí. Díẹ̀ náà lórí mọ́mì wedding ti fẹ́ ṣẹlẹ̀. Èmi ni mi ìgbéyàwó ẹ mo kú oríire ẹlẹ́dàá mi mo mà dúpẹ́ o. Who is the lucky man? Ó fẹ́ wọlé kò kì í pẹ́ ń ta ilé lórúkọ ẹ̀. Olúwa ṣe mo dúpẹ́ mo bẹ́ẹ̀ yọ. Ẹ̀yin wá ní ilé ìbàdàn. Ṣẹ́rí dàmá tó 6,000. Ṣẹ́rí ìkejì ẹ̀yẹn 15K ni. Wọ́n fi bá mi tẹ́ lọ́jọ́ yẹn. Lọ́jọ́ ẹ̀yẹ ni kíkele mi nẹ́ẹ̀nẹ́ẹ̀nẹ́ kó máa gbé mú wọn. Ó bẹ̀rẹ̀ sí máa ṣá imú yẹn lẹ̀ ní àìsèkù yẹn báyìí bẹ́ẹ̀ ní máa wà yẹn. Ẹ̀yin ni o tí mo wá tí mo bá ṣe ṣe mọ́ mi nìyẹn. Màmá dọ́gbọ̀n jọ. Ọ̀rẹ́ yìí bá mi jọ. Oyin kan yìí ní kú fún ẹ gan. Tó bá rí fóònù ẹ tó sílẹ̀ fún mi, ó padà wà lálẹ́ gan lẹ́kọ̀ọ́. Táwọn èèyàn kàn ń pè é lọ́tún tó ń pè é lọ́sì. Màá ma ní èmi yìí mọ nọ́mbà Oyin kan òun kọ́ ló ní nọ́mbà yìí mọ́. Oyin kan ó ga o. Ṣé ìgboro tún kàn mí? Nǹkan mi bọ̀bọ̀ tó túbí tó fáìn yẹn. Mo ti rántí ọkùnrin tí wà ń bẹ̀ nìyẹn. Imú mi àìbí ni mo kàn fẹ́ fi ránṣẹ́ tí mo fẹ́ kó náà wá àjẹ tọ̀ìtọ̀ì nínú kínní ni. Omi náà lè ràn létí pọ́nrọ̀rùn gbàgbé wa náà. Oyin kan ọ̀rẹ́ ìṣe mi. Wọ́n máa ń sọ bẹ́ẹ̀ wọ́n Yorùbá máa ń sọ pé ibi tó bá ti wọ́n nílé. Àìbí ni kí n pè kó wá jẹ kó jẹ kó jẹ.
Ṣé dáadáa ni? Àdúpẹ́ mà. Abọ́mọ ẹ̀ ni? Bẹ́ẹ̀ ni mà. How are you fine girl? Kí ló kọ ẹ̀? Fèyí ṣètò ni mà. Fèyí ṣètò. Bí wọ́n mi nà. Báwo rí ẹ̀? Pé bébì ni. Báwo ni nǹkan? Ṣẹ̀ṣẹ̀ ń lọ. Àdúpẹ́ lọ́wọ́ lọ. Gbádùn ni. Mọ́mì, ẹ̀tẹ̀ máa gbúrò ikú àtọ̀. Oyin kan rányàn sí mi ní ìjẹrin. Ó ti ẹ̀ fún wọn ládìrẹ́sì tó mú wá lọ sí ibi tó ń gbé ń sìn. Ó ti ẹ̀ fẹ́ ṣèyàwó pàápàá. Ó ní òun máa rán mi sí ẹ pé tí invitation àwọn bá ti jáde màá lè wá fún ẹ. Mọ́mì, ọjọ́ tí invitation yẹn bá ti jáde ẹ tètè jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́. Á tẹ̀yìn lọ́wọ́ máa ìdá ó ṣe. Iṣẹ́ ibi tó yin gbé yẹn náà ló yin gbé. Bẹ́ẹ̀ ni mà. Ó dà máa rí ẹlẹ̀. Ó dà bọ̀ ẹ take care. Dàdí, kí mo sọ fún yín bẹ́ẹ̀ ni ṣe máa ṣe bí obìnrin mi. Ó ti mọ tó lọ, ó ti bẹ̀rẹ̀ àbí ọmọ bíi mọ́mí ẹ̀. Ṣé lọ́sàn-án yìí ó wà ní mọ́tò bá ti wúmà ẹ̀ tó mọ oyin kan tó sọ fún wa pé ó ti lọ́kọ, ó fẹ́ ṣègbéyàwó. Kí ló fẹ́ kí n ṣe náà? Mo lọ́rẹ̀ẹ́ mi lèèyàn, ó ní kí n lọ fẹ́. Nísìnyí wọn ló ti lọ́kọ, ṣé kí n lọ dálé wọn rú ni? Tó bá sọ pé fẹ́ ṣe wẹ́dì ni ọ̀hún mi a máa lọ ra bíìsì fún wọn tó bá ti lómi àti ó máa láìkì ní ìṣẹ̀lẹ̀ máa gbé lọ́dọ̀ ọkọ. A lọ gbé ilé ọkọ àtìyàwó àbí ok agbélé wọn ṣáà wọlé torí èmi ti gbọ́ tó bá di ìjọ wẹ́dì yẹn a máa try àti lọ. A máa lọ ni o a máa lọ bẹ́ẹ̀ ti ṣàjà láti ẹ máa lọ síta a máa lọ ni a máa lọ. Ọmọ tó ṣẹlẹ̀ Bọ́lá ìwọ má bàa sọ nǹkan kan mọ́ ṣé tó ti rìpọ́tù lèmi máa fẹ́ ló wà lọ́ra kíní yẹn padà ò wá nísìnyí ní tiẹ̀ tó sọ pé ó sọ nìyẹn mọ́ àbí kò lábẹ́. Ìgbà tí mo ti kiri hàn mí rò pé ìwọ ọkọ ẹ̀ náà ni kò bá fún. Màá sọ àwọn afún yín ṣá má béèrè màmá dẹ̀ sọ pé mi mo fún ẹ ṣùgbọ́n kò mọ nǹkan tó ń lọ láàrin wa o má dẹ̀ ṣe bí ẹni pé bóyá èmi ni mo sọ fún ẹ o gbọ́ kò jẹ́ nìyẹn. Kí ló wí? Kí ló ṣẹlẹ̀? Ọtí lóyún. Ṣé bí kì í ṣe pé èmi ló ní oyún yẹn fún? Àmọ́ tó fẹ́ lóyún fún. Kúnlé ìwọ mo lóyún fún ọ. Bọ́lá, ohun ẹ̀ láti gbọ́rọ̀ tó fẹ́ sọ fún ẹ. Ò bá má lóyún fún mi. Ó mọ bí ìwọ pẹ̀lú ìyàwó mi ṣe tight tó. Gbogbo nǹkan tí à ń jí ṣe ó ń dájí mi. Excuse me. Tí ẹ bá tight bẹ́ẹ̀ yẹn, tí ìyàwó mi lè fi ẹ ṣe best lady in your wedding. It's not possible. Ìsọnù lóyún yìí máa jẹ́ please. Ìfẹ́ gbọ́. Ṣé ìwọ ọmọ gbogbo yẹn tó ti pé àmì sí ní ṣeré? Ẹ kò dé aláwẹ̀rí yẹn kò di irú nǹkan tó di yẹn. Ó ti wá ṣẹlẹ̀. Excuse me. Mo ti gbọ́ pé o lóyún. Mo jẹ́ ká try láti get rid of it. Mo ní kó jẹ́ ká ṣe. Kémi lọ ṣẹ́yìn. Of course. Kò ní jẹ́ sọnù fún ẹ àti fẹ́mi. Kí wọ́n lọ ṣẹ́ oyún tí mo ní fún ẹ. Bí o sì ní kì í ṣe pé mo sọ fún ẹ pé mi ò láìkí ọmọ àgbóyún. Wrong position ló bọ́ sí yìí. Má ṣe bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n ń ṣe ìwọ ọmọ. Kò possible. Mo ò lè ṣẹ́yìn o.
èmi ò máa fẹ́ bó máa ṣe ń ṣe èyí tó fẹ́ fẹ́ ṣe rẹ̀ léṣe sínú ilé fún mi kí ló ń ṣe ẹ́ o ò sọ nǹkan kan tó bẹ̀rẹ̀ sí ní sunkún látàlí àná tó dákẹ́ ó ń wú ní òbẹ́nu ẹ lọ́wọ́ mo ń béèrè pé kí ló ṣe ẹ́ o ò rí àlàyé kankan ṣe fún mi ìyẹn ìwọ oyin ṣé mo níbi ìkọ́ bá tiẹ̀ ń ṣọmọ èèyàn ìyá lèèyàn máa wá bá o ò sọ nǹkan kan fún mi mo tún bi ẹ́ léèrè o ò rí nǹkan kan wí oyin níwọ̀ tó jẹ́ pé ọjọ́ ayé ọ̀la ni kó wá máa fi àṣálẹ́ okùn ọ̀túnla kó ti bẹ̀rẹ̀ kú títí ṣó fẹ́ súndọ̀la tó fẹ́ ṣe nǹkan ni. lẹ́gbàá táwọn ẹbí bàbá ẹ̀ bá dé ṣá wàhálà láàyè ṣe fún wọn. torí mi ò gbọ́ wẹ̀rì ìyá mi obìnrin kan lọ́wọ́ mi kì í má rí sọ. ẹ wá jókòó ẹ kúlẹ̀ àti mi. ó jà ẹ má wulẹ̀ sàn ẹ má wulẹ̀ ẹ jókòó. kí ló dé. ẹjọ́ kò wọ́n sọ ọkùn ni. látàrí àná tó ti wọnú ilé yìí ó ti bẹ̀rẹ̀ ẹkún èmi ò rírú ẹ̀ rí ó ń wá ẹkún nu bí ẹni wá gàrí mu ni kí ló ṣe ẹ́ ọmọ mi ò rí nǹkan ẹyọ kan sọ fún mi èmi ò rí ibi tóbi ti ń bí ọmọ tí nǹkan máa ṣe ọmọ tí ò ní lè sọ fún yẹ ìyẹn mo ṣe ní kí àbúrò mi wá pè mí wá bóyá tó bá rí i á ṣàlàyé nǹkan tó bá ṣẹlẹ̀. gbọ́ kí ló dé àbí kí wọ́n ẹ̀sìn kí ìsà wa. kò tẹ sọ̀rọ̀ ká kúrò. ṣé kí wọ́n ẹ̀sìn kí ìsà wa kí ló dé ìsọmọ kí ló dé ọmọdá. jókòó rẹ jókòó. Kúnlé sábẹ́ sí ìgbéyàwó lọ́la. Mo wá bá lórí ọ̀rẹ́ mi Bọ́lá. Wọ́n jà. Ni mo gbọ́dọ̀ ṣe o, ìmọ̀ ti fún lóyún. Mo gbé. Oyún kẹ̀. Oyún kan. Kúnlé fún Bọ́lá lórí ìṣègbéyàwó mọ́. Sẹ́nu ànẹ́sọ́nì náà ló ti ya kóyún. Nítorí ọ̀kan lóhun fọdán dánrin ọ̀kan kan lóhun olókè ó rí ìwọ ló ṣe ríire o òun lọ́pọ̀ àdánà ó yin ọ̀kan síná láti ẹ̀ní ni ọgbọ́ ó yin ẹ̀ ọ̀kan síná láẹlòmíì bẹ́ẹ̀ mọ̀ sọ wo gbà pé bọ́lọ́hun ti pé yóò rí nìyí kọjá pé ẹ ti fẹ́ra yín ẹ ti fúnra yín lóòka fún ó ti ṣépè fún yín ṣọ́ọ̀ṣì kọ́ wá délé kọ́ kàn kọ́ bá lérí ọ̀rẹ́ kí ló ṣe àbí kẹ́ kó ti lóyún kó ti bímọ kọ́ gbọ́mọkàn tí wọ́n wá pé ẹnìkan lóyún fọ́kọ ẹ o kọ́ wá dọ̀rẹ́ ẹ tó pè ní sìkìlẹ̀ dí àbò ti pè ẹ sì lè dí ọ̀rẹ́ ẹ kí ló ṣe àìwá ní jẹ́ ọ̀nà tọ́lọ́hún fẹ́ gbà tí ò ní jẹ́ ni ìwò òun ló sọ̀fànà ọ̀rọ̀ ẹ lójútu o kọ́rọ̀ ẹ kọ́lọ́hún má bàa jẹ́ náà ló fi jẹ́lé yìí ọ wáyé wo ìyá wa nǹkan tá a ṣe sí ń bẹ owó nájú ẹ̀ náà wò gbà ń ká sí fìní àgbà nájú ẹ̀ náà ọ̀yà ẹ̀ nájú ẹ̀ náà kò ní jọrọ ẹ̀ sí. kíní ẹ̀ ọmọ olówó abẹ́ ẹ̀kọ́ wa lọ ọmọ olówó abẹ́ o nǹkan tó ṣe ṣẹlẹ̀ ni pé màálùú tí ara yẹn lóòótọ́ wọn ṣùgbọ́n tá a bá ti fojú rí tá a kó dádúgbò gbọgbà yá mọ̀ pé àmójú dé ga àwọn àbákú ara nǹkan tó dáa tó yẹ wọn wà nífẹ̀ẹ́ kẹ pa méjèèjì lọ́hùn tó bá ṣeé ṣe gan bá ní kẹ ẹrù méjèèjì wá ládùúgbò tó gba aládùúgbò mọ̀ pé ìnáwó ọmọ mi ọkọ̀ tó lọ tù wọlé tán. àwọ ayélujára má jà ṣe bẹ́ẹ̀ yá apá ìyọkan lọ́hùn sórí ẹ̀kan tó kù káwá fi yé wọn pé ẹ̀gàn wa ò yé wọn àwa gbé sínú mọ́tò tábà ti ń gbé bọ̀ máa gbé from one street to other street. àṣẹṣẹ wa ajá lẹsẹ wọn á mọ̀ yìí pé ìgbéyàwó wa yìí ọ̀la ni ọmọ tí mo ní omú kí n wá dà. ẹgbẹ́ ajá ẹ̀ lónìí. kò dúró sí
ṣé o sí nǹkan kan. kò sí ọ̀sán orí àwòrán àkúnlé wọn á ní pé kí n pín ní lẹ́tà. kódà ọmọ ní ìṣọ́ wọn àlè ọmọ ọkọ ni. ẹ ṣé àlàáfíà ló wà. ọ̀dà kò burú. ọ wá dúró kó jẹ ṣé kò sí ọ̀kan lára ẹ̀dá. ṣàlàáfíà ló wà o. méjì lọ́mọ ìkọ́ ọ̀dà ọ̀dà. ọ̀dà kò burú. lọ́dà fún ọ. ọ̀dà bọ̀ o. ẹ ṣeun bá mi kí o náà retí ẹ o. ẹ̀dùn ìwé náà máa pọ̀ rẹpẹtẹ ọmọ yẹn máa ṣe bẹ̀rẹ̀ ó tí o bàbá mi ọ̀wọ́n inú mi kò dùn láti kọ ìwé yìí sí yín ìbànújẹ́ ló jẹ́ fún mi pé mo fi ọwọ́ ara mi ṣe ara mi. kí ló ṣẹlẹ̀. oyin kan ká èmi àti bẹ́tílédì mọ́nú yàrá gbogbo ọ̀rọ̀ tí a sọ pátápátá ni ó gbọ́ àti pé ọmọbìnrin náà ti lóyún fún mi ó sì kọ̀ láti ṣe oyún náà ìdí rẹ̀ tí oyin kan fi yarí pé òun ò ṣe ìgbéyàwó mọ́ nìyẹn mo wá ń fi àsìkò yìí sọ fún ẹ̀yin bàbá mi àti gbogbo àwọn tí ẹ ti sọ fún wípé no more wedding. ọmọ yìí ò ṣe òkúta tá a ti sanwó eléré. nítorí pé ìtìjú ńláńlá ni ká gbọ́ pé ọkọ ìyàwó fún bẹ́tílédì lóyún ní wedding fún ọ̀túnla. ọmọ ìwà ṣe báyìí wọn mà dáràn èyí ló fà á tí mo fi para sepo for the main time. In fact tí gbogbo rẹ̀ mo ti pa handset mi pẹ̀lú láti má receive any call until gbogbo rẹ̀ bá délẹ̀ pátápátá. ayélógún 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 gbòdòdòdòdòdòdò. ọlọ́gbọ́n púpọ̀ ti pé ìyàwó tó ní ọlọ́run abámúdúró wọn lù àmọ́ olùgbà olùdí ìjòkó ọ̀hún olùdí ìjòkó láyé rán mo ti bàyẹ́ pé màá jẹ màá mú màá wà sàlẹ̀ ní mrs wájú tèmi àwọn mi bá à ń gbádá dé ọ̀run ẹ ṣá iṣẹ́ ọlọ́ náà ni mi ṣe ọ̀nà àfúnilé tèmi sílẹ̀. ọ̀rọ̀ ìyá wọn. ẹ̀sọ̀ dáàdì mi sọ pé ṣé wọ́n ṣe wẹ́ẹ̀dì mọ̀ ni. wọ́n ṣùgbọ́n ìyá ọmọ líle lónìí èmi gan mọ̀ ìgbà mo débẹ̀ ní àlùfáà wù sí mi pé ẹ ṣùgbọ́n ìyá ọmọ òun gan jẹ́ mi ṣiṣẹ́ dúró ẹ tí mi ti wábi tèmi yà sí but wà á múlé hàn. mo wá lè wọ̀. sórí wàá ti jáde bí ibẹ̀ wàá jáde títí ti ìjọba wàá ti lọ wàá lọ asókè nọ́mbà 8 nọ́mbà 8 adésìta road pẹ̀lú ilé hàn wàá ti débẹ̀ wàá sí rí hàn gan níwájú òjò níbẹ̀ mẹ́rin sọ̀rọ̀ bá gbogbo hàn bẹ́ẹ̀ mi ti ṣiṣẹ́ di tèmi. ẹ ṣé o. ọ̀dà. Bọ̀dákúnlé tó jẹ́ pé ọ̀ṣọ́ ọmọ ni. ọ̀ṣọ́ ọmọ gidi Bọ̀dákúnlé wọn náà ṣe mọ̀ ọ́ ni. obìnrin tó bá máa fẹ́ wọn máa ní lọ́ọ̀kì gan ó máa ní sùúrù gan ni. àwọn ìṣe èyí sùúrù. dúró náà bọ́lá ti tó ó rí táìmù ni. tó ti bẹ̀rẹ̀ ni àbọ̀ṣẹ́ ń parí kò máa yé mi o bí àbèrè lọ́wọ́ ẹni tí ya búrẹ́dì jẹ sí i. níyà. olóbùkù hàn kí ẹ sọjọ́ kàn án ló sinmi láyé hàn àbí mo sínú òun fẹ́ yìí. ẹ gáàsán sáà. yọ̀ọ́ra o. ẹ jẹ́ àwọn oníwẹ́dìn bíi ènìyàn lábẹ́rẹ́. olùwẹ́dìn ní bíi ètìjẹ́ fẹ́rẹ́ bíi. bẹ́ẹ̀ni sọ. olóbùkù kan mọ̀ sí ìgbéyàwó ọ̀run rù. ànùkọ́ jẹ́ pé ìjọ ayé ẹ síjọ́ kàálù sí mi adìẹ gbé ní síbi kẹ̀yìn ṣá ẹ sùúrù ọ̀nà fún òbí gbà láyé ẹ̀kẹ́dù sí mi ìjọ ọ̀kan mọ́ kankan gan gbà wọn débi láàrọ̀ ní àlùfáà wí sí pé ọ̀dẹ̀ ṣùgbọ́n ìyàwó mọ́
ẹ yẹ kí n lọ súlé mi ni ìgbà kàlùfà iṣẹ́ kọ́ yẹ kí mi ṣe lọ́la òun èmi nìkan jókòó sí mi ṣe àbí mẹ́ta ní ẹ̀kẹ́ iṣẹ́ èmi nìkan kí àríyá aṣọ mọ́ rẹ èmi ti gbà bí máa débi lóní mi jẹ kí mi mú mi sòwò àtàyà mi sòwò lọ súlé mi yóò búrẹ́dì lèyí mẹ́jẹ pẹ̀lú kínní so mẹ́ẹ̀ àdúrà mi ni pé kọ́nù mò ń lù sí mi alọ́nu kò dùgbò ìyá ọ̀nà ìlú ẹ̀ yà lù sí mi lójú ayé rẹ̀. ẹ lé wá aṣọ mọ́ ìdìbò dání ó dà pé mo mú lórí bẹ́ẹ̀dì lẹ́ẹ̀kan yẹn pẹ̀lá ìbí tó tiẹ̀ wà lọ́wọ́ wọn àmọ́lé wọn ẹ jọ ṣàṣẹ mọ́lé wọn. ilé náà. bẹ́ẹ̀ ni sà. ilé ọkọ àbí ilé ìyàwó. ilé ìyàwó ni sà. èlùsílẹ̀ náà tí wọ́n ti gba títì ra ìyá jáde sí títì ìjọba ìyá jáde sí títì ìjọba ìyá lọ asókè lọ́ọ̀tún rẹ̀ bá títì náà lórí ìyá nọ́mbà 8 adésìdá road nọ́mbà olè rẹ̀ yà tí wọ́n ti bá ọtí pẹ́ẹ́pẹ́ àwọn ìkọjọ́ pé dédé sọ̀rọ̀ yìí àmàlérè ṣùkẹ́ láti ayé rẹ̀ ẹ̀yẹ̀ dédé tọ̀yìn olóṣùpá kàá gbé mi sínú òòrùn àwọn ọdún sí ojú ayé rẹ̀ wọ́n ní kó ti pé ìyá ọ̀nà ìlú mo ti gbà pé màá jẹ màá mú màá wà sáré lóyún ní ìsòdàsólé kàá gbé mi sínú òòrùn líle. yóò ní kí mi ni. ẹ kú ìlú kan. obìnrin. ẹ kú ọ̀rọ̀ ọmọ. ẹ wò ó èyí tán ti jẹ́. ẹ wo bàbá ọ̀rọ̀ yín ti sùn. èmi ò mọ tó ṣe oyún kan yìí o. ṣé a máa tọ́jú yín tá à ń sọ yìí náà lọ ni olóṣèyàwó mọ́ àti dúró lórí bó ṣèyàwó mọ́ àjọ wà níbẹ̀ náà ni. ká ló sọ wípé n tó fẹ́ ní abẹ́ ẹ̀fẹ́ rí sí ìyẹn ọ̀tọ̀ ẹ lọ wo orí dáínì yẹn gbogbo oúnjẹ tí mo gbé fọmọ mi látàná oúnjẹ mọ́bẹ̀ ni mo tún wá ní ó jẹun báyìí sí olóhùn ò jẹ èmi ò mọ tí oyin tó fẹ́ kí n tún ṣe. gbọ́ oyin kan èmi lọ́tún mọ́ tọkọtọ jẹun. ètò ìpa mi. ọjọ́ jẹun kọ́ máa ń rẹ̀ lé mọ̀ okùn náà là máa fi gbé síta àbí kí wọ́n bù kájọ jẹ́ ká jẹun sókè. ẹjọ ṣé bí ni oyin kan ń gbé tó ń ṣe ìgbéyàwó lé ní. àìrí báyìí. torí àti dé church àti dé reception wa rí anybody wọn ṣàní ká máa bọ̀ nílé. ẹ̀wọ̀n tí náà ṣe rẹ́dì mọ́ wọ́n dẹ̀ fẹ́ rẹ́ anybody lé ní ìrara mọ́. àwa láti rí ó ṣe pàtàkì káwa rí because gbogbo wọn tó máa ṣẹlẹ̀ wọlé kó sọ pé àlejò pàtàkì ni ṣùgbọ́n. kí ni mo sọ fún ẹ mo ní ẹni tó bá béèrè wa ẹni wọn ṣèyàwó mọ́pá àti inú ilé ò lọ́rọ̀ gbọ́ mo ti ṣàlàyé fún wọn. ṣé mo sọ fẹ́ pé mi ìfẹ́ rí anybody mo ní anybody mi ìfẹ́ rí o kì í gbọ́ràn àwọn fẹ́ ṣiṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀yìn. ẹ̀rẹ́nìbọ̀dì ti jẹ́ ńgbà tí ẹ̀ ti lè lọ rédíò kẹ́kẹ́dì kẹrin tẹlifíṣàn pé ètò ẹ̀ ṣègbéyàwó mọ́ o. ṣé lẹ́nu mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹwọ ẹ máa lọ ọ̀nà àwọn obìnrin ẹni bọ̀ jù ara lé yìí. wọn ò fẹ́ rí ọ̀gàn. dáàdì ẹyẹ kèmí. ó bẹ́tà jẹ́ kó ń lọ síbí wàá lọ àbí tó bá dénú lè sọ pé a ní ká gbé president fún Soyoyo ṣùgbọ́n wọn ti mọ̀ pé kí ni mo pè. ẹ lọ pé kí n bá wọlé pé kí n sọ pé mo fẹ́ gbé president fún president fún àti Soyoyo. ò gbọ́dọ̀ bá gbé o ìyá mi lọ tó bọ̀. ìyàwó àwọn òṣègbéyàwó mọ́ kò síyàwó yìí mọ́.
ló ṣe mo rí. Dáàdì mi ló ní kí n gbé gíftì yìí fún ìyàwó ọjọ́ yìí wípé kí n béèrè àǹtí Sóyè tó tó máa fi wé e. Ṣé pé Súnkàn mi ni bàbá ẹ̀? Yóò sì rí bẹ́ẹ̀ ni ó rí ọlọ́run ó wọ̀ ò ní rí jàgbàjàgbà láàyè ò ní rí adánidúró tó ń gbèsè ẹ̀ ò ní bàjẹ́ o. àbọ̀gbọ́ ń wọ ọjà ti di pẹlẹbẹ mọ́lẹ̀ ní eégún ńlá ní ọ̀sà sì kẹ́yìn ìgbàlẹ̀ ọjà máa bùdó wọn láti bẹ̀ náà jókòó ẹ̀kọ́ máa bùdó wọn. Oyin Kọ́sọ́lá ọkọ oríire níyàn wà bí ọkùnrin wà bí obìnrin ilé ò ní gbóná àárín ìwọ àti ọkọ ẹ báyìí kò ní í dàrú nígbà ẹ bá bímọ báyìí ní àti yàtìmí àti bàbá àgbà náà bá a ti ṣe máa jókòó rè báyìí tá a máa bá yín ṣe ayẹyẹ wọn ò ní wàwá náà sí o lórúkọ Jésù Olúwa wa. ìyá ẹ kú ọ̀rọ̀ mọ́ ọ yẹ ibùdó wọn ibùdó wọn. Ẹ yọ̀ǹda fún mi ẹ ṣé mo dúpẹ́ ẹ pẹ́ fún àgbà yín àdálẹ́. àṣẹ o. Súnkàn mi máa bàbá mi wọ́n ni mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ ní ṣìṣe àmín lágbára Ọlọ́run á máa ju yín ṣe ni àmín wàá bí ọkùnrin àbíró wàá bí obìnrin àbíyè wàá fi inú ẹ̀ báyìí wàá fi ṣoyún wàá fẹ́yìn gbọmọ èmi pàápàá tó tẹ́lẹ̀ báyìí màá bá yín tọmọ. Súnkàn mi ọmọ wo ṣe jẹ́ ọmọ pé kò ní bàbá èmi yìí náà ni àdẹ̀fi àwọn tó kù fún ní bàbá jọ ojú mi dọ̀wọ́ ẹ̀ gbogbo ohun tí ó lè wò kí Oyin Kọ́sọ́lá kó ṣe fún ẹ ìwọ wá bí wàá fẹjọ́ sùn èmi ojú ẹ̀ báyìí máa ṣe mẹ́gbà tí mo máa ṣe náà kò kéré lọ́wọ́ kò dàgbà jù fún mi láti fún lẹ́gbà o tó bá ṣe ojú ò dáa fún ẹ mo bẹ̀rẹ̀ torí Ọlọ́run torí bó ṣe jẹ́. Ọlọ́run lọ́wọ́ sọ̀rọ̀ yìí ó rí ìyá ní bọ́mọ yìí bá ṣe ọkọ wá fẹjọ́ sùn òun àbí bẹ́ẹ̀ kọ́ má dáa lóhùn o ìyàwó ẹ̀ ṣe ọ̀ ń fẹjọ́ sùn ìyá rẹ̀ ọmọ pé ẹjọ́ ọ̀kà ló fi ń lọ́ka wò ẹ̀ ní jà láàrin ara yín èṣù ò ní dé sáàrin ara yín débi pé wàá jẹ́ máa fẹjọ́ lọ ẹnì kankan bí ọkọ bá ṣe aya kọ́ bẹ aya rẹ̀ ni o báyà bá sì ṣe ọkọ ẹ̀bẹ̀rẹ̀ àyín kọ́ tán ẹ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí ẹnì kẹta ọmọ débi pé máa wá kẹjọ àwọ̀ ọ̀ráyé ẹjọ́ ilé wa ẹ ṣe kóòtù o ẹ ní rẹjọ́ àárín yóò ní dàrú ẹ ìbá ti jẹ́ ẹ̀rọ náà tó gbà. Asán lórí asán ògo lórí ògo ni.